tọ́ ọmọ ọlọ́gbẹ́ ńlá mo kí wa pé a kú àṣepọ̀ ọdún ìtúnu àwẹ̀ tí ó wáyé ní òní. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Gíẹ̀sì pátápátá, bẹ́ẹ̀ ni mo kí gbogbo ọmọ Gíẹ̀sì fans club. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì. Ẹ jẹ́ ká fi àṣírí ká fi ṣe ọdún, ká fi ṣe ẹ̀bùn ọdún tòní. Ṣé rí àṣírí ìgbà tí mo gba àṣírí ó pa mí lẹ́rìn púpọ̀ pé ṣé nǹkan kékeré ni ó ṣiṣẹ́ báyìí, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo máa ń lò dáadáa tí mo ṣe ń rí iṣẹ́. Kò sígbà tí màá lò tí mi ò ní rí iṣẹ́. Ó dáa púpọ̀ fún àwọn tó jẹ́ pé àwọn àlejò máa ń wá wọn ní máa lọ kí kódà bí èèyàn pàdé èèyàn tí èèyàn mọ̀ lójú ọ̀nà yóò fún yàn nìkan pé ẹdẹ́ni yìí mọ̀ ẹ kàn pàdé ẹ kíra pé ẹ kú ọjọ́ mẹ́ta nǹkan ìtọ́ ọba kò yóò fún yín ní nǹkan. Kò sí kódà kò sí nǹkan tí tán lè fún yín tẹ́ bá ń lò. Ó dáa púpọ̀ gan. Ṣé rí àṣírí ajígbọ̀rẹ́ ni àṣírí ajígbọ̀rẹ́ òun ni mo pe àṣírí. Kílẹ̀ bá ń wá ògòǹgò orí àtàn ẹ bá mi wá. Kí ni àjẹsí adìẹ níbi tádìẹ máa ń jẹun sí òun tán bá ti pàdé jẹ tán máa yọ yẹn. Títàbó ló dáa jù. Títàbó tẹ́ bá rí eléyìí tó ń kọ́ ọmọ lẹ́yìn tẹ́ bá lò ó dáa púpọ̀. Àwọn ẹgbẹ́ yín tẹ̀jọ́ ń ṣiṣẹ́ kan náà ni wọ́n tún máa darí iṣẹ́ wá sọ́dọ̀ yín. Wàláì iṣẹ́ tó dáa gidi ni. Tẹ́ bá ń ta nǹkan àwọn tí wọ́n ní wọ́n ti sọ tán pé wọ́n wá nǹkan náà wọn à ní rí. Wọ́n dàrẹ́ tiẹ̀ nìyẹn sọ́dọ̀ yín tán wọ́n ẹ̀ṣẹ̀ wá rí wọ́n ní àwọn ò mọ̀ pé àwọn ní. Àṣírí tó dáa púpọ̀ ni. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ògòǹgò àjẹsí adìẹ àti ewé àbámọ́dá méjì péré lè ewé àbámọ́dá yìí àti kí lorúkọ ẹ̀ kí ni tó máa ń kawó ya àgìrì. Ẹ pàtà àgìrì pánsá ẹ fi ewé àbámọ́dá kan tẹ́lẹ̀ ẹ sì ju ẹ sókè ẹ kó àwọn kìíní sínú ẹ̀ ẹ fi ewé àbámọ́dá kejì bò ẹ fi kìíní ẹ̀ bò padà ẹ wá jó. Tẹ́ bá ti jó tán ibi tẹ́ bá ti jó náà lẹ́sìn kù ní bíntù mẹ́ta lẹ́ẹ̀ fi kù mọ́ṣẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní wẹ̀. Kódà kò jù bá ń lọ kẹ̀kẹ́ dàníyàn sí ni tẹ́ bá ti lò ó parí. Àṣírí tó jẹ́ dáadáa ni ó ṣiṣẹ́ dáadáa. Àṣírí tó jẹ́ dáadáa ni 08061408254 09072793348. Gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ tẹ́ bá ní béèrè lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀ léléyìí tó ṣe é dáhùn béèrè sí ẹ dákun ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni ẹ mọ̀ pé wá o ṣùgbọ́n ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp á reply yín. Ẹ dákun àwọn iṣẹ́ kan wà gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ ní àwọn tán sì níṣẹ́ lọ́wọ́ wa tí wọ́n ti rí gbà. Ẹ dákun mo bẹ̀bẹ̀ ní o. Àwọn iṣẹ́ kan wà tó yára láti ṣe. Àwọn iṣẹ́ kan wà àwọn èèyàn máa wò pé ṣé bí kẹ́ ẹ lọ́jà kẹ́ ra ń tẹ́ra ni. Àwọn kan ṣe é rà lọ́jà àwọn kan ò ṣe é rà lọ́jà tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ wà ní. So eléyìí ó máa ń fa eléyìí tá a bá ti ní lé tẹ́lẹ̀ ó dùn sáré lò ṣùgbọ́n tó bá di kó bá ti tán á tún wá mí náà ní dandan. So mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run o. Ẹ dákun kí ẹ kó pẹ́ díẹ̀ kí iṣẹ́ tó jáde ó sàn ju kó jáde kẹ́ ẹ lò kó má rí bẹ́ẹ̀ lọ. So mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ilé. Ẹ jẹ́ ká gbìyànjú àṣírí tí mo fi sílẹ̀ yẹn fún gbogbo àwọn tán ti subscribe sí YouTube channel wa. Wàláì yóò jẹ́ fún wọn tí wọ́n mọ̀ ròyìn wa. Mo dúpẹ́ púpọ̀ o. Ẹ ṣé o.